Orúkọ mi ni Adéwọlé Ayọ̀wúmi. Ìṣọ̀lá Báyọ̀. Orúkọ tèmi ni Richard Jésù tó fún mi. Ṣé àwọn Super Eagles àbí? Mo mọ nǹkan díẹ̀ nípa wọn. Ṣebí ó dàbí pé wọ́n fẹ́ gba qualifiers. À ń tẹ̀lé wọn. À ń tẹ̀lé bí everything ṣe ń lọ nípa ètò bọ́ọ̀lù Nàìjíríà bó ṣe ń lọ ní àsìkò tàwa yìí. Ó ṣeé ṣe kí wọ́n má qualify àfi tí Ọlọ́run bá rọ̀ wá lọ́wọ́. Pẹ̀lú bí everything ṣe ń lọ báyìí pẹ̀lú nǹkan tí mo tún kà lónìí nípa àwọn agbábọ́ọ̀lù Nàìjíríà, mo rí pé ibi tó ń lọ yìí pé ó ṣeé ṣe pé kọ́ má gbé igba olókè, torí pé bí àwọn èèyàn ṣe ń sọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ lórí Twitter, lórí Instagram, wọ́n rò pé performance wọn ò dáa, so mi ò bí wọ́n lè gbégbá olókè àbí. Ní ìwòye tèmi, performances wọn lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n ń gbìyànjú díẹ̀díẹ̀. Ìgbìyànjú yẹn ó bẹ̀rẹ̀ ń ṣò ní pé a ní láti qualify because nǹkan tó fi mú wa ta fi lọ ní Lesotho tó tẹ̀lé pé 2-1 náà lánàá bet 2-1 náà ààrẹ náà ni, so ó sì yájú kálùsì lọ bet ó ń fún wa ní green light pé a máa ṣe dáadáa tá a dẹ̀ máa qualify. Jari a máa qualify. Performances wọn mi rò bóyá ó wà òkè ní ẹnu ọjọ́ mẹ́ta yóò dà kó ṣì bàbá mi rò bóyá wọ́n lè qualify o, mi rò bóyá wọ́n lè qualify. Torí oṣù náà ń gbá wọn múnú àwọn èèyàn dùn, ọkàn ń gba nonsense ni mo máa ń wo bọ́ wọn tẹ́lẹ̀ bọ̀ ìgbà tán ti ń gbá rádaràdá ń sìn mi ò rí ní ìfẹ́ máa tẹ̀ wo wọ́n sìn, mi rò bóyá wọ́n lè qualify, wọ́n ṣe dáadáa tó bó ṣe yẹ.